bí wọn kò bá ṣe ètùtù ikú Àwùjalẹ̀ Adétọ̀nà yóò dààmú Ìjẹ̀bú Òde. Àgbà oyè kan nílùú Ìjẹ̀bú Òde Razak Adénẹ́yẹ Òsímòdì tí ń ṣe ọlọ́wọ́ ìbẹ̀rù ti Ìjẹ̀bú Òde àti abọ́rẹ̀ akilẹ̀ Ìjẹ̀bú ó mọ̀ ti sọ̀rọ̀ sókè lórí ìṣẹ̀ṣe o. Ọlọ́wà tí ń ṣe àgbà oyè kẹta sí Àwùjalẹ̀ lẹ́yìn Òlísà ó mọ̀ ṣàlàyé pé bí wọn kò bá ṣe orò lẹ́yìn ikú Àwùjalẹ̀ tó papòdà láìpẹ́ yìí ìyẹn ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà ìgbésẹ̀ náà rèé yóò lẹ́yìn bí òkú ìyá jọjọ o tí yóò sì dààmú ìlú Ìjẹ̀bú Òde. Àgbà oyè Òsímòdì ó wá wòye ọ̀rọ̀ náà nínú ìfọ̀rọ̀wérọ̀ tó mọ̀ bá iléeṣẹ́ ìròyìn Punch ṣe èyí tí fídíò rẹ̀ tó ń jà rìnrìn lórí ayélujára àmọ́ ó wá gbà ní àdúrà pé Ọlọ́run kò ní jẹ́ kí ìdààmú má bá ìlú Ìjẹ̀bú Òde lórí ọ̀rọ̀ tó ń jà nílẹ̀ yìí. Àgbà oyè náà ìyẹn Ọlọ́wà ìbẹ̀rù ó ní ọba tó bá sọ wípé ọba lè má ṣe ìṣẹ̀ṣe torí kò ṣe ìṣẹ̀ṣe kó tó dé orí ìtẹ́ kò mọ̀mọ́ tó máa ń sọmọ̀ ní adé tó wà lórí rẹ̀ ta ló ní ìlẹ̀kẹ̀ sẹ́sẹ́fún tó wà lọ́rùn rẹ̀ ta ló ní ó ní òrìṣà tó ní adé yẹn òrìṣà ló ní o wọ́n máa lé ìtẹ́ fún ọba kó tó lè jókòó sórí ìtẹ́ náà ọba tí wọ́n bá sì ti lé ìtẹ́ fún kì í ṣe mùsùlùmí òun ni yóò wá ka tírà níbẹ̀. Mo ti sọ wípé tí wọn kò bá ṣe ètùtù fún ikú ọba Síkírù Adétọ̀nà ó máa dààmú Ìjẹ̀bú Òde torí ọba kan kò gbọdọ̀ dá ní àṣà pé òun kò bá oníṣẹ̀ṣe jẹ gbogbo ohun tó bá bá ní ààfin pátápátá nǹkan ìṣẹ̀ṣe ni torí kò sí ààfin tí ẹ máa dé lónìí tí ẹ kò ní bá nǹkan ìṣẹ̀ṣe níbẹ̀. Ọba tí ó bá wá sọ bẹ́ẹ̀ ìgbẹ̀yìn wọn kì í dára o pàápàá ní ọ̀dọ̀ wa níbí ní ìlú Ìjẹ̀bú Òde. Àwa oníṣẹ̀ṣe ńlá máa ṣètò bí gbogbo nǹkan ṣe máa tùbàtúṣẹ́ fún ọba torí kí ìlú kó má bàa dàrú ńlá oníṣẹ̀ṣe ńlá ṣe yẹ̀bá. Òlísà òun ló bẹ oníṣẹ̀ṣe pé kí wọ́n má jẹ́ kí ìlú dàrú lórí tiwọn bí wọ́n ṣe ń pariwo pé kí oníṣẹ̀ṣe kó máa lọ ní ọjọ́ ìsìnkú yẹn bí wọ́n bá yàn ìgbálẹ̀ sí wọn onítọ̀hún rèé yóò ti mọ ibi tí ara òun kù sí. Ní ọdún 1960 odidi ìlú kan tírúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé ṣe ló tú o n kò ní dárúkọ ìlú náà. Ọlọ́wà ìbẹ̀rù ó wá tẹ̀síwájú pé Àyànlájà ó sọ fún wa wípé ọba Adétọ̀nà ó ti sọ tẹ́lẹ̀ pé àwọn mùsùlùmí ó ní kó sin òun o àmọ́ ohun tó bá jẹ́ ti àwọn oníṣẹ̀ṣe kí wọ́n fún wọn ohun tí wọ́n fi ń tan àwọn ọmọ wa jẹ nìyẹn. Ẹni tó bá sọ wípé wọ́n ń gé orí ọba wọ́n ń gé apá àti ẹsẹ̀ ọba irọ́ mà ló pa o irú rẹ̀ kò ṣẹlẹ̀ mọ́. Ọ̀làjú ti wà ibi tí wọ́n máa ń sin orí apá àti ẹsẹ̀ ọba sí ẹran ni wọ́n ń sin síbẹ̀ òun náà la ṣe lásìkò yìí ó dẹ̀tùbà ó dẹ̀tùṣẹ́ o. Ànábì gan kò jẹ́ sọ pé kò sí awo ìgbà tí ọba Adétọ̀nà tó sọ irú rẹ̀ adé tó wà lórí rẹ̀ ó ní kò jẹ́ kí n sọ̀rọ̀ òdì sí i àmọ́ ọ̀rọ̀ tó sọ yẹn ó má kù díẹ̀ káàtó. Oníṣẹ̀ṣe ó wà káàkiri àgbáyé ẹ kò lè dé ìlú kan kí ẹ má bá ẹ̀sìn ìbílẹ̀ níbẹ̀. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kó tàn yín jẹ wípé ìṣẹ̀ṣe rèé ó mà jẹ́ ẹ̀sìn àṣàwọ̀ rárá o kì í ṣe ẹ̀sìn àṣàwọ̀. Ìṣẹ̀ṣe ní àgbà ó ní akọ́kọ́ dà wòlíì àti àáfàá tó bá ní kí ẹ má lọ síbi ìṣẹ̀ṣe ẹ má gbà o àwọn náà wọ́n ń lọ síbi ìṣẹ̀ṣe ní alẹ́ àwa ni à ń ṣe ògùn fún wọn. Pásítọ̀ kan wà èmi ni mo ṣe èṣù sínú ṣọ́ọ̀ṣì rẹ̀ èmi náà ni mo ṣe èṣù sínú mọ́sálásí èṣù náà ó ní wọ́n máa ń pè ní ọba alájẹ ó máa lọ máa ti èrò wá rẹpẹtẹ ẹ má ṣe tan ara yín jẹ o. Àgbà oyè Òsímòdì òun ló sọ bẹ́ẹ̀. Kí ni tó di ṣẹlẹ̀ ṣáájú ọjọ́ 13 oṣù keje ọdún 2025 ní Àwùjalẹ̀ ti ilẹ̀ Ìjẹ̀bú Òde ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà wàjà àwọn ẹbí rẹ̀ kò sì gbà kí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n wá ṣe ètùtù tàbí sí òkú rẹ̀ gẹ́gẹ́ bí àṣà ìṣẹ̀ǹbáyé o. Àwọn àáfàá ń ló lọ sin ọba Adétọ̀nà ní ìlànà ẹ̀sìn mùsùlùmí èyí tó fa awuyewuye púpọ̀. Ìdí sì rèé tí àgbà oyè Razak Adénẹ́yẹ Òsímòdì tí ń ṣe ọlọ́wọ́ ìbẹ̀rù àti abọ́rẹ̀ akilẹ̀ Ìjẹ̀bú ó ṣe ṣàlàyé pé ìgbésẹ̀ náà rèé kò bá ìlànà ìṣẹ̀ṣe mu. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá tẹ notification bell láti lè máa máa ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Àánú Ọlọ́run bá rèé yóò wé mi àti ń rí o a kú ìsinmi òní ìsinmi aláyọ̀ ní ó jẹ́ fẹ́ ní kọ̀ọ̀kan wa o.